látìgbà tá àǹtí Bukky Jesse ti jáde wá ṣe public apology sí Obo Elegushi lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jáde lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi sí wọn lára wotowoto ọ̀rọ̀ yìí ni àbó mi nígbà tá àǹtí Bukky Jesse rí i pé tó ń ráwọn òkodoro ọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa ọba wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ti sọ sí wọn ṣáájú pé kò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ táwọn sì kọ́rọ̀ àwọn jẹ ṣé lè ló wá fà á táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tàbùkù wọn tó bẹ̀rẹ̀ sí ní jáde fún wọn tó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí wọn kódà olórí ẹbí ìyún bọ̀dá Yẹmí àti alàgbà Yomi Fabiyi ẹ ò bó ṣe ń fi wọ́n ṣẹlẹ́yà ọlọ́run gbọ́ ọ̀rọ̀ yìí ní agbára o ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ tún wá bá mi fetí gbọ́yàwó ọ̀rọ̀ tó rọrọ̀ ohun tí ń gbẹnu tán ó ti ń lékè ńkà bẹ́ẹ̀ náà ló ń pakasọ kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ rèé tó jẹ́ pé àwọn èèyàn máa jáde ṣe apology lórí nǹkan tó bá ti sọ tẹ́lẹ̀ tán rí i pé kò rí bẹ́ẹ̀ mọ́ ilé wa fa nǹkan tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́ wọn lẹ̀ bí ẹni pé wọn ò jámọ́ nǹkan kan àǹtí Bukky Jesse ti wà ń bẹ̀ tó yẹ pé wọ́n wà lára àwọn frontliner àwọn tó ń fight fún justice for Mohbad tó sì ń rí i dájú pé Mohbad kan gbúdọ̀ kú gbé báwọn pé ó gbúdọ̀ rí ìdájọ́ òdodo àmọ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń gbọ́rọ̀ yìí báyìí ó ti ń kọjá bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀mí ẹ̀dá kan dábọ̀ ẹ̀ súnmọ́ bí mo fẹ́ kẹ́ wá gbọ́ gbogbo àlàyé àti gbogbo àwọn ọ̀rọ̀ tí olórí ẹbí sọ àti alàgbà Yomi Fabiyi ní orí ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ ọ̀hún ó ti ní agbára ẹ máa bá mi comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ kó lè pé mo gbé fọ́nrán ẹ̀ wọlé tẹ́ o ti follow wa bẹ́ẹ̀ o ti subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é òun gẹ́gẹ́ ní wàá ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ṣókùn tó mímọ́ ni. Bọ́dá Yomi níbo la já sí i. Kò sí bó ṣe fẹ́ rí strand ó máa yìí wà bẹ́ẹ̀ díẹ̀ ṣe máa fẹ́. dànìgé wọ́n ní wọ́n ti da kẹ́míkà bóyá rọ wọn bó tọ́ wọn wọ́n ní wọ́n ti da kẹ́míkà sí bọ̀bọ̀ yẹn látòrí désàlẹ̀. kẹ́míkà yẹn ló ń ṣe inconclusive. ẹ fẹ́ ṣàfẹ́ pa. ó jábí afro ni mo sọ ni. ẹ̀yin lẹ dálẹ̀ o. ẹ má bínú sir please má bínú. ẹ jọ orin revival orí platform yìí ti jáde báwa ṣe promote orin revival tí ẹ jọ báwa promote orin revival tiwa o. rárá láti ọlọ́wà kí àwọn bú ipa èèyàn ẹ bọ́ tó kọ́ dùn méjì ni pé kí gbogbo everybody tó já tètè gbọ́rọ̀ sí mi lẹ́nu ó pa gbogbo yìí tó já gan. má ti wá fi yẹyẹ yọ mi ò mí láìkẹ́. àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà online tv òkè láwà téńté. ṣókùn tó mímọ́ ni. Bọ́dá Yomi níbo la já sí i. kò sí bó ṣe fẹ́ rí strand ó máa yìí wà bẹ́ẹ̀ díẹ̀ ṣe máa fẹ́. dànìgé wọ́n ní wọ́n ti da kẹ́míkà bóyá rọ wọn bó tọ́ wọn wọ́n ní wọ́n ti da kẹ́míkà sí bọ̀bọ̀ yẹn látòrí désàlẹ̀. kẹ́míkà yẹn ló ń ṣe inconclusive. ẹ fẹ́ ṣàfẹ́ pa. ó jábí afro ni mo sọ ni. ẹ̀yin lẹ dálẹ̀ o. ẹ má bínú sir please má bínú. ẹ jọ orin revival orí platform yìí ti jáde báwa ṣe promote orin revival tí ẹ jọ báwa promote orin revival tiwa o. rárá láti ọlọ́wà kí àwọn bú ipa èèyàn ẹ bọ́ tó kọ́ dùn méjì ni pé kí gbogbo everybody tó já tètè gbọ́rọ̀ sí mi lẹ́nu ó pa gbogbo yìí tó já gan. má ti wá ṣe yẹyẹ yọ mi ò mí láìkẹ́ má ti wá ṣe yẹyẹ o àwọn kan wá lọ́wọ́ yìí o. ẹ̀bẹ̀ tó dùn mí jù fún ẹ̀bẹ̀ tó alákọ̀ọ́jù yìí lọ Bukky yẹn kò mọ bó ṣe lè pè yín pé bọ̀dá láti ẹjọ́ dáríjì mi bó ti rọ́ọ̀lù kò mọ bó ṣe lè pè yín. Yomi, you are just something else. ìyẹn máa ń wojú ló máa wà lórí show mi báyìí bó ṣe ń wà yẹn o òun náà kò ní jáde tẹ́ bá fẹ́ kó jáde kò ní jáde. ẹni tó lọ́rọ̀ làwọn kàwé àwọn ọ̀sọ́ mi tó ti ṣe tẹ́sì láti jọjọ́ ìfún wọn kò mọ. wọn tó sọ fún wọn. onígbà tó wù kó kiri fún bàbá. wọn ò lè sọ fún Bukky wọn mọ̀ pé Bukky ń bọ̀ ń ta straight away ó ń bọ̀ wá ìyẹn Bukky máa lò yẹn as a scapegoat láti fi sá lọ.
ó máa lò yẹn opportunity yẹn wípé ṣe wá mú voice note. Ẹ mọ̀ tí Bukky yẹn sọ ní tó kọ́ mi lẹ́rìí tí bá gbọ́ kiri ẹ̀ máa ń dá rẹ́rìí. Máa gbọ́ wo last time tó jáde ó wò pé kí ló ń fẹ́ wá sọ fún public o voice note tó ti ní lọ́wọ́ láti jọjọ́ yìí ó yá play fún public ó fi wá sympathies lọ́dọ̀ àwọn sport ó yá ní jẹ́ kóun bí a play voice note kóun fi cover up ó play kíní yẹn ó fi cover up lálẹ́ ọjọ́ yìí. Fúnra bí tára ti ní tó ti sọ̀rọ̀ kọ́ ibi ara sí ni olórí ẹbí o kọ́ bí ara síbi tára ti ní tó ti sọ̀rọ̀ ó ní mo fún bàbá ní voice mo tún sẹ́ni kìíní sọ bàbá ní báwa lọ wá àdírẹ́sì páwọn bá àdírẹ́sì ẹni tó sọ̀rọ̀ voice note ó ló sọ pé ṣé mi ti mo wà ní London ni bàbá yìí lọ wá àdírẹ́sì. wọ́n dẹ̀ ṣe the same thing fẹ́yìn náà ṣe rántí. ó ní ló ṣe ń dùn sẹ́ẹ̀ kò sí èyí. kí wá ni kí Yomi ṣe. òun ló ṣe ẹbẹ̀ làṣírí ẹ ti tún lọ́wọ́ báyìí pé mo dẹ̀ rọ́ọ̀lù olórí ẹbí mo dẹ̀ ti bú ẹ̀gbọ́n yẹn so tó bá bẹ́yìn kọ̀rọ̀ olórí ẹbí ẹ sọ fún pé ẹ ní sọ síta bọ̀ ẹ máa jẹ́ ká mọ̀ pé ẹ ní sọ síta kó wá bẹ́yìn because ó máa padà wá bẹ́yìn torí ẹ̀yin ló yìí fojú jọ gbogbo àwọn tó lọ tó pẹ̀lú yẹn kò fojú jọ wọn. àníyàn náà bí ṣe máa ń pọnlé lórí platform yẹn Bukky Jesse yẹn mi ò fẹ́ káṣírí ẹ̀ tún sí mi lọ́wọ́ kò yára kéńjẹ́ mi ni máa tú àṣírí Bukky Jesse pé kí n jẹ́ kí gbogbo ayé mọ̀ páyé Bukky Jesse bàjẹ́ kí n jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó tara Bukky Jesse ti bàjẹ́ ó ti dòbu Bukky Jesse eyín nìkan ló kù fún eyín nìkan ló kù eyín wàǹgà tó bí eyín sámúgà yẹn bóyá máa wọ ayín sábọ́ nìyẹn wà yí sá ó ti sá lọ́sìn ó mọ bóyá máa ń sá lọ mọ́ ọ lọ́wọ́ tó bá máa tún jáde báyìí bọ̀ Mr. Lati ó lè jáde lóru ó lè jóru ló máa bọ́ta àbí kó bọ́ta láàárọ̀. Mr. Lati inú justice for Mohbad náà ló ti fix eyín yẹn náà ṣé kò ṣe eyín yẹn nínú justice for Mohbad. wọ́n tún tẹ́yìn ṣe wọ́n tún eyín ṣe nínú justice. wọ́n tẹ́yìn ṣe kàyí ìmájì ojú Mohbad rí tó ojú Mohbad má rí tó. èmi náà ń jẹ́ ìyá mi tí wọ́n wà ìwọ náà. Mr. Lati eyín tí Bukky ṣe yẹn ẹ mọ̀ pé wọ́n ẹ mọ̀ pé kíní yẹn wọ́n. ṣé mi lè fẹ́ sọ fún ni eyín bíi 1000 plus. wọ́n ṣe ó kékeré náà ṣe kó má fẹ́ 1300 euro lẹ́yìn yẹn bó ṣe wà yẹn. òun fẹ́ blow cake fire bóyá candle fire orí kéèkì. wàhálà Lati ẹ sọ pé tó bá ṣe birthday cake fún kó má lọ blow candle orí kéèkì o kéyìn má fò yọ o kó dẹ̀ rọra máa kíìsì o. àwọn máa kì í bọ̀ ni. mo kú. a máa yọ ó lè yọ ó wà removable eyín Bukky Jesse ṣe yọ. Jésù. àwọn olórí burúkú ẹ̀yin lẹ kọ́ sí ẹ o ẹ̀yin lẹ drag mi ẹ bá ti drag mi báyìí mi náà yà mú bàbá Mohbad máa yà wọ sí abẹ́ máa yà máa kì í bẹ́ndẹ́ máa kì í bẹ́ndẹ́ máa sọ̀tàn lé ayé ẹ̀ fún mo ṣe mẹ́rẹ̀ bọ̀ lápò ni o mo ṣe mẹ́rẹ̀ bọ̀ mi ò tí ì dé tán o tí n bá dé tán orí platform yìí wàhálà agbóná máa yé bàbá Mohbad gan máa regret bóun délé mi rí ṣé bàbá Mohbad sọ fún yín pé ilé mi ló lọ ni ilé mi níbi tó lọ yànnà kó kọ pé kó lọ gbé wọn bẹ̀ náà ilé mi ni èmi mo nílé àbẹ̀rò pé mo kéré náà ilé tí mo ṣe studio sí èmi mo nílé ilé mi. ayé màjì. àbórò pé bóyá mo gbé sájò ni àbójú ọmọ kékeré gan ló tẹ̀tù fi ń wò mí. ayé màjì. ẹrù mi ò bá ni. a máa mọ̀ lára ẹni àbára kan fi ra àtùpà tó nóhun àjítaná wò. wọ́n tá rò pé olóhùn star gbogbo wa bẹ́ síta àni oníkágbà ẹ̀ gbogbo wa bẹ́ síta wa àwọn wo níwájú àwọn ta ni pẹ̀lú àwọn ta ni pẹ̀lú àwọn wo ẹ̀ ní sóríire bàbá yín gan ò ní balẹ̀ lórí ọmọ ẹ̀gán ọkàn ò ní balẹ̀ bóyá mi mo bá yé ẹ̀jẹ̀ ni. báwo máa ṣe kọrin o máa kọrin ṣéèdì àwọn tó ń bẹ raise the fund publicly irú òfòkànbalẹ̀ wo ni. àjọ máa kọrin ni tó bá kọrin máa kọrin èmi náà morin kan. àwọn tó wà tó sọpọ̀ báyìí wọn. ẹ bá mi bí wọn àwọn tí bàbá sátọ̀ èló ni wọ́n dá nínú GoFundMe lórí kọfí wọn dá €1 lórí ọ̀dọ̀ kọfí yẹn kọfí gbowó bàtà ń gbowó yẹn káàkiri olórí burúkú kọfí yẹn ò bá wa dá sí o kò dá sí wọn gba €1 lórí platform ẹ̀ €1 báyìí wọn gbà lórí platform ẹ̀. bí ara wọn á balẹ̀. €1 báyìí wọn gbà lórí platform wèrè kọfí yẹn wèrè olóbò gèlètè tó ní dọ̀tí oní k-leg àwọn onífàgọ́ ló jẹ́ ká mọ̀ pé ní k-leg mi mọ̀ pé sẹ̀ ti lọ́kọjá. gbogbo ìṣòwò máa yẹn ò lè bọ́ sí. abẹ́ máa ti papọ̀ papọ̀ ni bó ṣe ní k-leg yẹn abẹ́ máa ti papọ̀ papọ̀ abẹ́ máa lẹ̀ pọ̀ alábẹ́ rúnrún because abẹ́ ti máa lẹ̀ pọ̀ atẹ́gùn ò lè fẹ́ wọlé òbú ẹ̀ máa rùn ni. Jésù olórí ẹbí ó máa bú sí i ni nítorí ló ṣe máa mọ́bò yẹn á tún sojú òbò yẹn á tún sojú ẹ̀dẹ́lẹ̀ á jókòó lè mọ́lẹ̀ báwo ló ń tó atẹ́gùn ṣe fẹ́ wọlé.
Jésù. nǹkan ti bàjẹ́ o Jésù. ẹnẹ béèrè tó bẹ́ẹ̀ ẹ mọ̀ pé fracas èmi mọ̀ pa fracas dáadáa mo mọ̀ nú bẹ́ẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ ìyá yín bẹ́ẹ̀ a ṣe ní bàbá yín bẹ́ẹ̀ ṣe ní bàbá lẹ níyà ìyá ẹ tó tún lè ròyìn mi fún yín tó lè sọ pa mi fún yín lọ béèrè mi lọ́wọ́ tó kú máa bọ́dẹ rìn Estabod lọ béèrè mi lọ́wọ́ ẹ lọ kọjá lọ kẹ lọ béèrè mi lọ́wọ́ ẹ ikú òjijì pa yín ní kọ̀ọ̀kan ẹ ní ṣoríire. so Olori Ebi o. ta. so dáhùn gbogbo yẹn máa ti lọ́pọ̀ báyìí. ó ti lọ́pọ̀ ó ti lẹ̀pọ̀ ní kò lọ́pọ̀ ó máa lẹ̀pọ̀ ní oníkélẹ̀ bẹ́sẹ̀ ṣe rí ni ẹsẹ̀ rí lọ́kọjá báyìí ẹsẹ̀ lọ́pọ̀ bí ọ̀nà lọ́kọjá ni. tó tún wá sanra bàbà tó tún níkùn ikùn ti bojú òbò mọ́lẹ̀ ikùn báyìí ó ti bojú òbò mọ́lẹ̀ ìtọ́ tún lẹ̀pọ̀ ikùn bò mọ́lẹ̀. kí ni ká máa fi scan ní airport yẹn tó bá gbégbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ kí tá bá ti wọ́n. báwo ni atẹ́gùn ṣe fẹ́ fẹ́ sí ojú òbò. Olori Ebi o. Ẹ̀yin pípù yìí ẹ̀ náìsì rárá. Olori Ebi o. Ẹ ṣáà mọ̀ tí èèyàn bá travel a máa ní ká wọnú machine a máa mú kiri bíi scanner sọ̀rọ̀ báyìí tó bá gbé sábẹ̀ bẹ̀yẹ̀ máa lánàá máa pariwo ni kúrúkúrúkúrúkúrúkúrú. látijọ́ ọjọ́ ìwọ́n ń ṣe press up látijọ́ tálàgbà yìí ti ń ṣe press up kò ní mọ́zù látijọ́ tẹnẹfẹ́ bíi platform ìwo kàkà kó wó ń increase sí everyday ó ń increase àwọn èèyàn tuntun ráwọn èèyàn tuntun tó gun panelist lónìí àwọn tí mo ti dè mọ́lẹ̀ tí mi ò jẹ́ kó sọ̀rọ̀ látijọ́ ọjọ́ yìí wọ́n ṣẹ̀ wá ń sọ̀rọ̀ sókè ewúrẹ́ mi àfìgbà tó padà tẹ̀ ó padà lọ jẹ pákí onípákí tí ò yẹ kó jẹ ewúrẹ́ onílé eléwúrẹ́. Esego, thank you for my gifter. Thank you to all my gifter. Thank you. Thank you to all my fans. Ẹ̀yin tẹ́ dúró tì mí, mo appreciate yín. Ẹ̀yin tẹ́ jẹ́ kí platform yìí bàjẹ́, mo appreciate mo mọ̀ lórí. Ẹ̀yin tẹ́ dúró sẹ́ pé Olori Ebi ni sẹ́, tẹ́ ń type lórí comment pé Olori Ebi ni sẹ́, mo appreciate yín. Ojú òníjọ tiwa, àtijọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Owó ni kókó. Hello. Owó ni kókó. Tówó ni kókó sí bẹ́ẹ̀ ni. Mariam. Tó ti padà dé. Sàá mo ń dá yín lóhùn sọ. Ẹ káàsán sáà ṣàlàáfíà lẹ̀wà mo ti dé. Inú mi ti ẹ̀dùn, inú mi dùn fún yín gan, inú mo bá yín dúpẹ́ pé Ọlọ́run tètè ṣí ojú inú yín. Ọlọ́run dẹ̀ tó wá bá mi ṣí tìta ẹ tètè mọ géèmù tán àwọn people yẹn ń play mo ti sọ tipẹ́ ń bì báyìí pé the best thing is they should go and bury that boy because wọ́n ti ń lo as an avenue to make money then àwọn people tẹ́ ẹ̀ ń rí yìí wọn ò ní fẹ́ kí justice yẹn tán because ẹlòmíì inú wọn ò ní fẹ́ kí justice yẹn tán because ẹlòmíì inú wọn kò níṣẹ́ mọ́ láàárọ̀ ọlọ́sàn lálẹ́ lóru ní ìgbọ́ bí lórí òkú ọmọ 27 years ẹ ti wá sọ òkú mọ̀ wọ́n ti sọ òkú mọ̀ báyìí wọ́n ti sọ di an avenue of making money wọn wà níṣẹ́ kọ̀ọ̀kan mọ́ látàrí ọ̀tàlẹ́ ẹni ẹlòmíì máa ṣe show kí ló dé lórí òkú ọmọ 27 years wá sáwọn public ìdí mugun wọ́n bẹ̀rẹ̀ sí ń dáwó èmi ò lè dáwó orí ẹ̀rẹ́ má jẹ́ kí n tàn yín o tí bá dáwó gẹ́gẹ́ mo dáwó mi síbẹ̀ ni ẹsẹ̀ ní ṣọ́ọ̀bù tèmi o má ti fẹ́ pé pa wọ́n because tí bá ṣe ń jí láàárọ̀ tí bá rántí pé wọ́n sọ pé kíní kan inconclusive bọ́dẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn dẹ̀bẹ̀ tún sí ń bú àwọn èèyàn tó fún wọn lówó èpè á ti pọ̀ jù máa lọ jẹ́ bulọ́ mépè wá fún wọn ni because I can't imagine láti almost 2 years tọmọ yẹn ti kú ẹ̀dẹ̀ wà níṣẹ́ mímọ̀ àfi kẹ́ wá láàárọ̀ Mohbad o Wùmí ló gún Mohbad pa kíní kan ló ṣe Wùmí gún Mohbad pa mú evidence wá láti jọjọ́ yìí Liam kan ló ní Mohbad o kíní kan ló ní Mohbad mú evidence wá láti jọjọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa wọn public ẹ bẹ̀rẹ̀ sí yí wọlé ẹ mú story mi wá lónìí ẹ mú story mi wá lọ́la ẹ bẹ̀rẹ̀ sí narrate different things àmì fún àpìdá ojú àwọn èèyàn ti ń là tó bá ya yín I always say ìṣẹ́dá kẹgbé Mohbad kẹgbé lọ sí museum kẹ máa lọ fi gbowó tàbí kẹ lọ mú ọmọ yẹn kẹ lọ sí because mi mọ̀ ọgbọ́n ìṣàpá láìkọ́ ọmọ yẹn justice àpárá yín lẹ̀ ń wá justice yìí ó lé ní ó lé gidi 100 million on what 100 million lórí kíni wọ́n tún wá dé 100 million almost 100 million rí nǹkan kan fi ṣe rí anything rí fi ṣe ogún àwọn olóògùn gbogbo àwọn tó tún wá dáwó yẹn fún yín ẹ tún wá mú igi ẹ tún wá fi ń gún wọn lójú ẹ wá ní ẹ ti ní frame lórí ọkọ ọmọ 27 years Ọlọ́run ò ní jẹ́ kí n fi kú ọmọ lókìkí Ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ mi fi kú lókìkí gbogbo ẹ̀yin tẹ̀wọ̀n bá ní platform ẹ̀ ní fi kú ọmọ lókìkí lágbára Ọlọ́run gbogbo àtúnṣe àwọn ọmọ yín bá dé aṣojú ẹ̀mí yín kò ní ṣẹ́ yín lágbára Ọlọ́run because I don't know me mọ parent tẹ jẹ́ tó bá yẹ bá gidi ní lòótọ́ bẹ́ẹ̀ ṣe ń push ní pé you are a good father and you want to lay an example of a good father you will not let this case to be like this ní jẹ́ kí kéèsì ẹ̀ tí ẹ̀ ní jẹ́ pé kó lọ báyìí ṣé o pé inú ọmọ yẹn dùn sí yín ni
mi gbọ́ rí nílé ayé mi láti almost 30 something years 37 38 years tí mo ti délé ayé yìí mi gbọ́ rí pé wọ́n gbéyàn sínú ilẹ̀ wọ́n tún wá mú ẹni yẹn wọ́n tún wá hù padà mi sì gbọ́ rí. nǹkan tó wá reason tí wọ́n ṣe nítorí ẹ̀ wá hù àwa achieve ẹ̀. yes now ẹ wo ọmọ yẹn sọ láti jẹjẹ. nítorí ìtọ́ fi lọ wú bọ̀bọ̀ yẹn wọn achieve anything. lára sí wọ́n ní ẹ mo yá ọmọ bàjọ́ fẹ́ ṣe DNA kò fẹ́ ṣe DNA kò fẹ́ ṣe DNA ẹ wò gbà tọ́mọ yẹn ti jáde how many months ago now tọ́mọ yẹn ti jáde pé òkè òun ti ready láti ṣe DNA tí òun gan ọmọ yẹn àgbà pé ìyàwó yẹn náà ó ní 40 tiẹ̀ o ẹnì 40 tó bá yẹ pé gbàtọ́ tí ní kóun náà jáde kó ti ṣe DNA yẹn ni ló ti ṣe DNA yẹn ni gbogbo àwọn people yìí this case will not even get to this level tó bá yẹ pé time tó ti ní kó ṣe DNA yẹn ló jáde tó ṣe DNA yẹn gbogbo case yìí àti mọ bí tá à ń lọ àti mọ̀ pé àwọn ẹni yìí wọ́n fẹ́ máa lórí public ni they know what happened to that boy they just want to use it as an avenue to be making money but ti pé bọ̀ our private I follow wọn blindly because of ara ọmọ ló ta ìbọn ọmọ yẹn ṣe ń pariwo ńgbà tó wà láyé pé wọ́n fẹ́ pa àwọn ó tún wá kú tán ẹ wo bó ṣe ṣe ọmọ yẹn òun ló jẹ́ káwọn èèyàn wà sympathize pé ẹ ò gbà tí ọmọ yẹn jáde náà tó bá yẹ pé ọmọ yẹn ti ṣe tó bá yẹ pé ó ṣe DNA yẹn ni we will not get to this level that is the fault of that girl tó yẹ pé ó dẹ̀ máa ń dùn mí gan. tó bá yẹ pé ọmọ yẹn ló pa Mohbad lóòótọ́ tó jẹ́ pé ọmọ yẹn ló pa Mohbad àbálẹ̀ ló pa Mohbad pẹ̀lú gbogbo royalty tí Mohbad nílẹ̀ pẹ̀lú gbogbo ogún tí Mohbad nílẹ̀ ẹ má jẹ́ ká tanra wa àwọn parent ẹ̀ they are anxious for money wọ́n á ti jáde wọ́n á ti sọ tó bá yẹ pé wọ́n ní evidence lọ́wọ́ lóòótọ́ tó ní concrete evidence but ti pé our public we are following them blindly emotionally and sentiment àti fisi so that is one of the problem but ó da bèbí ti ṣẹ́jú ojú àwọn èèyàn ti là gẹ̀mí ẹsẹ̀ ní ṣọ́ọ̀bù ti tèmi o èmi ò lè sanwó mi lè fowó mi síbi tó jẹ́ pé kò ní kíní ibi tó jẹ́ pé kò ní lérè táwọn mo lọ fowó mi síbẹ̀ ni wọ́n á ti mọ̀ lára o wọ́n máa jáde wọ́n máa gbé yín ṣépè ní lójoojúmọ́ tó pé kíni ogún aláàrú ò gbọ́dọ̀ gbẹ ogún aláàrú kò gbọ́dọ̀ gbẹ ẹ̀wọ́n tó tún wá ẹ̀pù yín gbogbo àwọn tó sọ yín dèèyàn gbogbo àwọn tó mú yín kò nínú ghetto tí wọ́n sọ yín dílẹ̀ ogun lẹ́wọ́n ti gúgú lójú ìkọ́ tó tẹ̀ tó máa ń bí mi nínú jù èèyàn wá jáde àwa ní ẹ̀ṣẹ̀ bọ́mọ òun ló kú is that a pride ṣé nǹkan gidi ni òun tó mọ òun pẹ́ ẹni tó mọ ẹ̀ kú ṣé nǹkan gidi ni ẹ gbọ́ does it even sound well. ó fi ń wá sympathies lọ́dọ̀ àwọn public ni ló fi ń gbà wọn. imagine àwọn tó mọ òun kú ṣá Mohbad ló máa kọ́kọ́ kú ni àbí nǹkan ṣe é ni tẹ́bá táìpẹ́ láìkọ́ ọmọ yẹn lóòótọ́ ẹ̀ níjẹ́ kí kéèsì ọmọ yẹn ẹ̀ níjẹ́ kó di fracas gbogbo àwọn ẹbí tí wọ́n ti ṣe báyẹn ṣe lélẹ̀ yìí ẹbí Ọlátúnjí ṣe báyẹn ṣe lélẹ̀ yìí ni ṣé àwọn ìpínlẹ̀ ọmọ yẹn máa bọ̀ nǹkan tẹ́mi mọ̀ ní pé there is nothing that you do in this life ẹni tó kú la rí àti ìmọ̀tẹ́ni tó ń bọ̀ òkú ẹlòmíì nínú wọn òkú ajá máa bẹ́tà òkú ẹlòmíì nínú wọn òkú ajá òkú ẹran ó máa bẹ́tà òkú ẹlòmíì nínú wọn tó bá kú because there is always kama is very very real ìwọ kan máa jókòó síbì kan wàá bẹ̀rẹ̀ wàá náà gbé fọ́tò àwọn èèyàn wàá náà ṣe kíní kan kìlọ̀ kò sí kan tó kọ́ èmi o èmi I don't have any bad thing mi ní nǹkan tí mo ṣe mi ṣe kọ́ káyé má gbọ́ kẹ́ gbé fọ́tò mi kẹ́ gbé láti bí báyìí kẹ́ gbé lọ kú tún ẹnjẹ I don't care because one I don't live a fake life and secondly mi ò ní bad accident bó bá ṣe rí sàn láàrin adé ló mú ni pẹ́kọ̀ if it is 1 naira that I have I'm comfortable with that 1 naira tí bá jẹ inú mi dùn tí n bá jẹ I look up unto my God mi ìwòwò òṣì mi ìwòwò yamayama ìwọ ká wá jókòó síbi kan wá ní ìwọ kan fọ abẹ́rẹ́ sí ń gbé fọ́tò àwọn èèyàn wàá máa gbé fọ́tò mi and that is what ìgbà yẹn tí wọ́n ń kọ́ kí ló wá tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ o wà ní iṣẹ́ mọ́ o wà ní Germany ẹ̀ẹ́jà wà ní iṣẹ́ mọ́ látara àtàwọn olórí burúkú kan náà tí wọ́n ní àwọn tí wọ́n nọkọ gidi lé tí wọ́n ní àwọn tọ́wọ̀n àwọn òbí bá ń bú. wọn ò ní dùnú wọ́n pọ̀ bẹ́ẹ̀ lórí platform tó hàn ní dùnú tó hàn lọ́wọ́. most of these people that you are seeing all depression ti set in sínú life wọn so wọ́n wà kọ́ láti máa wipe depression wọ́n máa jáde wọ́n máa sọ kàtìkàtì wọ́n máa sọ yamayama because ní stage tí Nàìjíríà tí ìlú tílé ayé dé yìí ìwọ tó bímọ tó lọ́mọkùnrin tó lọ́mọbìnrin ṣé àwọn yóò kí máa jiyàn máa ń pè yín wọn máa ń ṣe extra kù fún yín ni lórí òkú ọmọ ọlọ́mọ ẹ̀ wá níṣẹ́ mọ́ ẹ̀ tí wàá sọ̀rọ̀ ayé di tiktoker sọnù wọ́n mú wọn psychiatric hospital lọ ti ń join live tó ń ṣe àwọn hospital yẹn fún wọn lẹ̀ kọ́ lè fi test brain wọn. mo máa wò pé ṣáwọn eléyìí wọ́n fi fóònù tọ́jú wọn. Yomi ẹ má bínú sáà mo máa wò pé ṣáwọn eléyìí ṣé wọn ò nọpọlọ ṣá ṣé wọn gbọ́n ṣá àwọn agbọ́dá jẹ́ ọmọ kékeré yìí tí àṣẹ ń bọ̀ yìí a lè máa ṣe ogun yàmàyàmà gbogbo ṣe ní gáàsì máa ń ṣe yẹn ẹni kíríkọ ti ṣe kíníkọ lánàá kíríkọ ti ṣe kíníkọ kí ló ṣẹlẹ̀ kí ló dé lórí ọkọ ọmọ 27 years all I know is tó bá dijọ́ kan mú mọ̀ bó jẹ́ 10 years ló tèkì yín bó jẹ́ 100 years ló tèkì yín I know you still bury that Mohbad mo mọ̀. mo máa tó bá ń kó sí tó bá ń kó má sí kó lọ bọ̀jẹ̀ fúnra ẹ̀ náà kó lọ bọ̀jẹ̀. kò sígbà tí wọ́n ò ní sí nítorí pé nísìnyí àwọn tó bá jẹ́ múmú ni tó bá jẹ́ múmú àwọn náà máa dáwó fún ẹ̀ gé ọlọ́run ti kó sínú gbogbo kòtò yẹn
gbogbo nǹkan tó kó sí kòtò yẹn ìgbà tó kọ́ sí yẹn kí lẹ wí. gbogbo nǹkan tó kó sí kòtò yẹn ìgbà tó sí lálàkọ́kọ́ yẹn tó bá máa tì wọnú lẹ̀ lẹ́ẹ̀kejì èyí tó máa ya wèrè nu wọn èyí tó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nu wọn òótọ́ ni mo ní parọ́ fún yín gbogbo tí wọ́n ṣe gbogbo àjọpọ̀ tó ń ṣe yẹn bàbá inú bàbá òkò bàbá wà ń bí ìyàwó àlọ́ yẹn wọ́n ṣe nítorí ará àta tó pa Mohbad wọ́n ṣe nítorí ẹni tó wà nù ara wọn nínú ilé wọn tó pa Mohbad ni kò sí rísì fẹ́ bí òṣèlú ẹni òṣèlú kò. ẹdún náà ẹ̀yin mọ̀dé tó ẹ bá mi wo ewo ní Mrs Bibi yìí tó pè é ní Mrs Bibi kílẹ̀ talẹ̀ ń bá wí bí báyìí indirectly abuse bàbá Mohbad so bàbá Mohbad lè lọ kọrin bú àwọn ènìyàn míì bàbá Mohbad ní ráì láti lọ. ó ti o indirectly as Mohbad lọ́kọ̀. okay abuse Mohbad okay. wọ́n àbí kò ń ṣe Mohbad. abuse Mohbad sorry. ó dàbẹ̀ sáyé fún wọn jẹ àbá. kò ṣe bá ti ó yẹ yín tẹ bá ti rí tó bá yẹ gbowó náà ni àti correct ò le rárá. àwọn ò tí ẹ gbọ́n kankan mọ́ àgbọ̀n kankan kò bá wù ú kí ẹ gbé fọ́tò kẹ ní àwọn kan olè as long as wọ́n kọ́kọ́ tẹ̀ ń sọ yẹn tí a bá ti ṣe inú ń bí wọn ni ó ń dùn wọn ni because wọ́n ti rí pé ẹ̀yin followers mi ẹ má bẹ̀rù mi ò láṣìírí lọ́dọ̀ wọn àràbù náà lè fi bá mi jà ẹ jẹ́ kó máa lo àràbù wọn kí n máa fún wọn ní pressure ẹ rí i pé mo máa fún wọn ní pressure every day mo máa fún wọn ní pressure tó máa fi kú ni so kọ́ mo like bọ́ ṣe máa ń struggle wá wò mí ẹ̀ tó ń wá ń gbọ́ fúnra wọn wípé mo sì dúró gidigba and lórí platform yìí we stand gidigba unshakable ni wá ń bì báyìí. àgbọ̀ nǹkan kan. wọ́n ti rún wa létí. mo tẹ̀lé ẹ fẹ́ gbọ́ ẹ tún stream record again mo tuntun sọ tí ó bá sí Yomi. ẹ káàárọ̀ ẹ káàsán o ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí níbi tẹ́ ti ń wò mí ojú yóò ní fọ́ orúkọ mi ni aṣíwájú ìyálóde ìlú Pàṣà èmi ni mo jẹ́ ìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin mo jẹ́ ìyá alájẹ ọ̀jẹ̀ Ọ̀yọ́ empire mo jẹ́ ìyá gbogbo ìyálóde fún gbogbo Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state ẹ béèrè kí mo tẹ́ ẹ bá fẹ́ sídìí kan sí méjì ìwọ tó gùn kan àbá àìsàn kan mo ní tọ̀ ṣúgà ni o mo ní rọpárọsẹ̀ ni o àìsàn àrọ́mọbí ìwọ ń wá gbé gambi iṣẹ́ òun jẹun lójú oorun òun lálàkàlà gbogbo àìsàn àtẹ́lẹsẹ̀ ń ta ọ̀fà ń bẹ lára rẹ ni àbí wọn bóbìnrin lásìpọ̀ àbóyẹ gbẹ́ndọ̀ láàmú àbí wọ́n sọ fún ọ pé ó lọ sí ajé tó ti ẹ̀wulẹ̀ mójútó àìsàn àrọ́mọbí ni hepatitis B ni ẹni àìsàn gbogbo tí bá ń jẹ́ ajogun ara àbò fẹ́ ṣàyẹ̀wò lórí ìgbésí ayé rẹ kó mọbi tó ń lọ sàn ó lè mọbi tó dojú ogun kan torí ẹlòmí àpẹẹrẹ ajáde wọn gbé síwájú rẹ tí ń pọnmi lé lórí ẹ mójútó ara yín òfin pamọ́ kí n pọ́ ló kọ àìsàn gbogbo àìsàn káìsàn tí bá ń dọ̀ láàmú pè mí ń dọ̀ lóhùn àbò fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ ilé ayé rẹ ọṣẹ atúndé ń bẹ ọṣẹ àwẹ̀ríre ń bẹ ṣemí kó kú ń bẹ ìkọ ara ẹ̀yọ́nú ń bẹ ẹbu ẹ̀yọ́nú ń bẹ ọṣẹ osólè àgbàlú wà ọṣẹ adé wà lóríṣiríṣi nǹkan tó pọ̀ jaburata nọ́mbà mi rèé o 08059856632 08059856632 bèrè sí gbogbo ajogun tí bá ń dọ̀ sídìí kan sí méjì ẹ nítorí bójú kú o ẹlòmíì kan mọ̀ rìn ní gbogbo ara rẹ̀ kí tí ó pe nǹkan kan sọ kúlúkúlú bèrè fún nǹkan rẹ̀ ọ̀fà ni o bèrè fún ìwọ tí wáṣẹ́wáṣẹ́ òríṣẹ́ ìgbéga lòun wá ń bì kan òòrí ọ̀nà àbáyọ ń bẹ fún un pèmí kò sí tí ò ní oògùn ẹ̀ hepatitis B ti ọ́ ni kíndìnrín dọ̀ láàmú ni àìlera kan ni ìtọ̀ ìdìsétọ̀ mú ọ tó bá ti fẹ́ tó oògùn ni òun tọ̀ ṣeréṣeré ìwọ wá káwọn ọmọbìnrin jọ wọn lọ́lé ọkọ kọkùnrin dọkùrọ́kọ fẹ́ ìwọ náà gbégbé sí ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ pé oògùn ni o ẹlòmíín bẹ láti lé lógún rẹ̀ ti wá ìrìn àjò oṣù kan bẹ́ẹ̀ bá múra ẹ̀mọ́jẹ̀ wọn sọ dogun ọdún mọ́ yín lọ́wọ́ o ìjọ òbíjọ ayọ̀ ọbayọ ẹ̀rọ náà lé ayé yìí ṣe o nǹkan kan ò ní ṣe yín o torí akájú ló lórúkọ tí wọ́n pe fá alìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àyíkú tí wọ́n pèsè ọ̀dà asáré tètè ìlú kálukọ táwọn ìyàmí àjẹ́ jẹ́ wọ́n sáré lọ ní olówó owó fowó kẹ́yìn wọ́n sáré lọ lé ọlọ́rọ̀ wọn fọ̀rọ̀ kẹ́yìn o lọ́wọ́ báyìí lọ́mọ tó fi jẹun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lòkú fi rìn dé kòtò ọmọdé ìlú lókun awówó wọn sí àgbàlú lókun awówó wọn sí bókù bá kún lé ẹsẹ̀ gírí ọ̀làdà wà léyìí torí gbogbo oore tágbàrà bá rí obìnrin fi sìn ọkùnrin ó pèsè yìí obìnrin ó pèsè yìí ọmọdé ó pèsè yìí àgbà ó pèsè yìí ẹ̀rọ náà àbáyọ ní ayé yín o bí sinbá wá so nú gbó ayé gbé gọ̀gọ̀ lọ fúkà ní oore yín wọ́n mọ̀ fi wáyé torọ́ gọ̀gọ̀ ọ̀nà báyìí lálákẹ́ sọ ẹ̀yìn gbòkú o wọn wà ní fi kú gbókìkì yín o wọn ní fi kú gbókìkì yín o ẹ rògbò yín lò ẹlòmíín bẹ́ẹ̀ ní ayé tọ́jọ́ pògbò rẹ ti kún ó jì ní èrì lò ẹlòmíín ò sì lógo àwògbò fẹ́ lòmíín ni ẹ ní parẹ́ máyé ọ̀rọ̀ ilé ayé yín ó rọ̀ yín lọ́rùn ẹ ní sunkún o nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08059856632 pé fáyẹ̀wò ara rẹ whatsapp mi náà ni kò sí ní tó béèrè tí ò sí wọ́n fi ra rẹ pamọ́ wọ́n de ra rẹ mọ́lé o wọ́n bá sọ fún ọ pé ó kù wọ́n á máa ṣàyẹ̀wò fún yàn lọ́sibítù tí wọ́n pè nǹkan ti bàjẹ́ yó ó tó tọ́dún kan kó tó sùn mẹ́fà ọba dọ́dọ̀ tèmi ò ní kú mọ́ o èmi ò gbókùú rí àlàyé mọ̀ mọ́ gbé ìnira ò ní dé báyìí ẹ ní sunkún ẹ mọ̀ sí lójú ọkùnrin lójú obìnrin lójú oṣó lójú àjẹ́ ọkàn yín ò balẹ̀.